mo pẹ́ sami máa ń gbóòórùn mi gbóòórùn kankan ṣé tí mo bá gbóòórùn ní ṣé mi ti ní pariwo fàyè ni mi gbóòórùn kankan. Take it out of that. Ẹ mà kú dídí àsìkò yìí o. Àsìkò bójọjọ ti rí. Bóyá láàárọ̀ lẹ́yìn wà ní tàbí ọ̀sán tàbí àṣálẹ́. Mo kí wa pé a kú dídí àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Akúbílù yìí ti rí o. Lágbára Elédùmarè òkè kò ní lè mọ́ wa, kò ní lè mọ́ mi, kò ní lè mọ́ èyí náà lágbára Ọlọ́run. Ìṣẹ̀lẹ̀ ńlá kan màríkẹ̀ tí mo tún wá sí ti gbọ́ yín. Tó bá wo fídíò yìí láti bẹ̀rẹ̀ jọ̀wọ́ bá mi wò dé àárín. Tó bá bẹ̀rẹ̀ láti àárín bá mi wò dé ìparí. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ọmọge omidan ilé, ẹ jọ̀wọ́ ẹ súnmọ́ bí láti jẹ̀gbádùn ètò yìí. Ǹjẹ́ tí n bá sọ fún yín pé mẹ́wàá ń ṣẹlẹ̀ iná ń jó lórí omi, ṣé ẹ ní sọ pé kí n lọ kó ìlú rẹ̀ wá? Ọ̀tẹ̀ ló ń jẹ́ pé ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ń bẹ láyé tí ò lórúkọ ara rẹ̀. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ní orúkọ mi. Mo mọ̀ pé gbogbo wa pátápátá ló ń ṣe wá bí ká padà sórí fídíò tá à ń wò lẹ́ẹ̀kan yẹn. Ẹ farabalẹ̀, ẹ wo fídíò náà. Ẹ wò ó, yóò tẹ́ wa lọ́rùn. Àrọ̀gbọ́ kan tàbí méjì kọ́ níbẹ̀. Kọ́mẹ̀ntì ẹ bá mi fi ṣọwọ́. Tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, mo rọ̀ ọ́ bá mi subscribe sí i. Tó bá ti subscribe sí i, bá mi tẹ notification bell tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn. Ìwọ tẹ̀ yóò gbé option mẹ́ta kan wá. Tó bá ti gbé wá, èyí tí ń bẹ lókè òun ìyẹn option all. Òun ni kó bá mi tẹ̀. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan, nítorí pé ohun tí mo fẹ́ sọ lọ́jọ́ òní yìí yóò ṣe gbogbo wa pátápátá láǹfààní. Ẹ pa àwọn ènìyàn wá. Tó bá wo fídíò yìí bá mi share sára ilé, share sára oko. Gbogbo àwa tó jẹ́ pé a kì í mójútó àwọn ọmọ wa pátápátá, ẹ share sáwọn náà. Láti yànnàná ètò yìí, ẹ bá mi comment síbẹ̀. Láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ejò. Arákùnrin kan rèé tọ́wọ́ àwọn gbófinró tẹ̀ ní ìlú Abẹ́òkúta, ìyẹn Ogun State, Nàìjíríà. Níbi tí a ti rí gbọ́ wípé arákùnrin yìí, ìyẹn bàbá kan ló fi ọmọ ẹ̀ sílé ìwé OAU nílé Ifẹ̀. Gbogbo wa pátápátá la mọ̀ Awólọ́wọ̀ University nílé Ifẹ̀, ìyẹn l'Ọ̀ṣun State. Ibẹ̀ ni bàbá yìí ló fọmọ ẹ̀ sí. Ó wá rò lọ́kàn ara rẹ̀ wípé tọ́mọ ẹ̀ bá ti kúrò ní ilé ìwé, ẹ mọ̀ pé a máa ní sáà kínní, sáà kejì, ká tó tún lọ sí sáà èyí tó tún tẹ̀lé. Ohun tí bàbá yìí wá lérò ni wípé tí ọmọdé yìí bá ti kúrò ní ilé ìwé, kó wá sílùú Abẹ́òkúta. Tó bá ti wá padà sí ilé yẹn l'Abẹ́òkúta, yóò lọ máa kọ́ṣẹ́ bábà. Gbogbo alamọ bí orílẹ̀-èdè yìí ti rí wípé àti ìwé àti iṣẹ́ ọwọ́ kò sí èyí tí ò dánú méjèèjì. Ohun tí bàbá yìí lérò rèé
lọ́kàn ara ẹ̀. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ọmọdé yìí á máa lọ sí iléèwé lóòótọ́ bí bàbá òun ti rò ó. Á máa padà wá sábẹ́òkúta láti wá kọ́ iṣẹ́ yìí. Ǹjẹ́ ní ọjọ́ kan arákùnrin yìí, ìyẹn ọmọdékùnrin yìí, ó wà lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Nígbà tí arákùnrin jókòó sínú ṣọ́ọ̀bù ọ̀gá rẹ̀, àwọn olórìṣà tó ń pè ní àwọn ìyá Ọ̀ṣun ni wọ́n kọjá. Wọ́n dúró lẹ́bàá ọ̀nà bàbá yìí. Bàbá yìí wọ̀ ṣùṣù, ó fún wọn lówó. Nígbà tó fún wọn lówó tán, wọ́n pe ọ̀dọ́mọdékùnrin yìí tí ń bẹ nínú ṣọ́ọ̀bù bàbá yìí wípé kó jáde wá sí àwọn. Wọ́n rí ìran sí táwọn kìrìsìtẹ́nì ń pè ní vision, wípé kó lọ bọ Ògún. Ògún bíbọ kọ́ a máa léèwọ̀. Ọmọdékùnrin yìí kò fi tó bàbá rẹ̀ létí, kò fi tó ìyá rẹ̀ létí. Arákùnrin tí í ṣe ọ̀gá bàbá yìí, ó wá mú ọ̀dọ́mọdékùnrin yìí lọ sí ilé ọkùnrin kan tí ń ṣe babaláwo. Babalawo yìí ń kílèmù pé àáfàá lòun, bóyá àáfàá ní lóòótọ́ èmi ò mọ̀. Àmọ́ babaláwo ni wọ́n pè é. Nígbà tó ọ̀dọ́mọdékùnrin yìí dọ̀dọ̀ babaláwo yìí lóòótọ́, ó lọ bọ Ògún. Ó bọ Ògún lóòótọ́ láì sọ fún bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀, ó padà wálé. Ọmọdékùnrin yìí ń kọ́, ó jẹ́ ọmọdékùnrin kan tó yẹ pé ojú ẹ̀ ti là. Àwọn nǹkan tó jẹ́ kí ojú ẹ̀ máa rí, ojú ẹ̀ ti ń rí láti ọ̀dọ́mọdé ara rẹ̀. Láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò, ọ̀dọ́mọdékùnrin yìí ní láti padà lọ sọ́dọ̀ babaláwo yìí wípé òun fẹ́ kọ́ṣẹ́ yahoo. Ẹ ti mọ tó ń pè yahoo ló lóun fẹ́ máa ṣe. Wípé kí àáfàá yìí kó fún òun ní ọṣẹ bìsàbìsà. Àwọn young boys tí ń bẹ lóde ìná máa ní ọṣẹ bìsàbìsà, ọṣẹ owó, ọṣẹ gbéra. Ló fẹ́ kí babaláwo yìí kó fún òun. Babaláwo yìí sọ wípé nígbà tó kọ́ wá sọ́dọ̀ òun lákọ̀ọ́kọ́, òun ò gbà. Ó wá sọ́dọ̀ òun lórí kejì, òun ò gbà. Nígbà tí wàhálà ọ̀dọ́mọdé yìí fẹ́ pọ̀, ní kí ló ṣẹlẹ̀? Ní babaláwo yìí bá yọ orí arákùnrin yìí, ló bá gé fáwọ́, ó bẹ́ orí rẹ̀. Ẹ máa rò pé kí ni ìdí tí babaláwo yìí fi gé orí arákùnrin yìí? Ẹni bá ti ń wá wákùwá, á máa rí ìrúkúrí. Ìrúkúrí tí ojú ọ̀dọ́mọdé yìí fẹ́ rí, òun ló ti rí yẹn. Ló bá gé orí ẹ̀, ló bá tà á fáwọn tó nílò rẹ̀. Ó ta apá méjèèjì fáwọn tó nílò rẹ̀. Ó kù ẹsẹ̀ àti ẹ̀yà ara tó kù, kí ẹ̀yà ara tó kù yìí kó má bàa máa rùn. Ló bá da insulin sínú rẹ̀. Òun bí yìnyín tí kì í jẹ́ kí ara kó rùn, kó máa rùn bíi kí ló ti ń pè é, kó máa rùn bíi òkú èkó. Ló bá dà sínú rẹ̀. Láì fi ìkan pé méjì, ló bá di wípé wọ́n wá ọ̀dọ́mọdé yìí nílé, wọn ò rí. Wọ́n wá dé ilé ìwé rẹ̀, wọn ò rí. Wọ́n wá dé ilé ìkọ́ṣẹ́ tó ọ̀dọ́mọdé yìí ti ń kọ́ṣẹ́, wọn ò rí. Ló bá fà lọ fà bọ̀, màá ló bá gbé ọ̀gá rẹ̀. Ni ọ̀gá bá jẹ́wọ́ o wípé ní ọjọ́ kan làwọn ìyá Ọ̀ṣun àdúgbò lọ kọjá, lọ sọ fún ọ̀dọ́mọdé yìí pé kó lọ bọ Ògún. Òkè, ibo nìyẹn wà? díẹ̀ ló máa fà wọ́n lọ síbi tí wọ́n ti ń bọ Ògún yìí. Àmọ́ kí wọ́n tó débẹ̀ ńkọ́, wọ́n fi pe fóònù ọ̀dọ́mọdékùnrin yìí. Mo mọ̀ pé púpọ̀ wa la ó máa lérò pé báwo ni wọ́n ti mú babaláwo yìí. Ló bá
bá mú ẹ̀rọ ìpè wọn ló bá fi pe fóònù arákùnrin yìí ló bá di wípé babaláwo ló gbé ló bá mú ọ̀rọ̀ yìí lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró ló bá tún pè lójú àwọn agbófinró ibẹ̀ ni àwọn agbófinró ti ń track fóònù yìí wọ́n track ẹ̀ dé ọ̀dọ̀ babaláwo yìí wọ́n sì kà mọ́ bẹ́ẹ̀ ká ní bóyá ni babaláwo yìí mọ̀ pé áífóònù tóun mú lọ́wọ́ wípé yóò sọ̀hún sínú gàdúgàdú ayérayé ni mo mọ̀ pé yóò ti fún àwọn boys àdúgbò pé kó bá òun yọ iCloud tí ń bẹ lórí rẹ̀ kúrò àmọ́ ọlọ́run tó fẹ́ kí àṣírí babaláwo yìí tú nígbà tí wọ́n béèrè lọ́wọ́ aya babaláwo yìí pé iṣẹ́ wo ni ọkọ rẹ̀ á máa ṣe ẹ̀gbọ́n ohun tó wí ó ní pé kóun tó fẹ́ ọkọ òun pé iṣẹ́ fóònù títà lọ́kọ òun ṣe kó tó di pé ó gba iṣẹ́ babaláwo táwọn kan ń pè ní àáfàá bí èṣù ṣe kún bọ́ọ̀bẹ ṣe bù ú ẹ jókòó ẹ wò ó ẹ wo bí àwọn ọlọ́pàá ṣe mú ẹ wo bóun fúnra rẹ̀ ti sọ̀rọ̀ ẹ wo bí bàbá yìí ọ̀gá bàbá yìí ohun tó sọ ó yá ní kọ́mọ́kọ́mọ́ láì fi àkókò ṣòfò ẹ jẹ́ ká lọ wò ó òun rèé. Take care of her. It's part of the offense. Take care of her. It's part of the offense. O gan ti dájú. Take the part of the body that is there, not me. So what of the cover? What of the other? Take it out of that. Where until the physical that will be a challenge. Oh, You can just come and pull down the sack. Huh? No. Let's pull out the sack. So which parts are these? Neck. The neck. The leg and what? Yes. Okay. Take it out. Take. Yes. Kí lorúkọ ẹ? Ahmed lorúkọ mi. Gbóhùn sókè dáadáa. Ahmed. Ní orúkọ ẹ. Ok, ọmọ ọdún mélòó ni ẹ? I'm 30 years. 30. School wo ló lọ? Primary school wo ló lọ? Secondary school wo ló lọ? So primary school mo lọ total child Christian primary school. Ọ̀dẹ̀dà. Mo lọ secondary school Ẹ̀gbá Ọ̀dẹ̀dà high school. Ọmọ bíbí wo ni wẹ́? Ọmọ Ọ̀dẹ̀dà ni mí. Ọmọ Ọ̀dẹ̀dà ni ẹ? Bàbá àti ìyá ẹ̀ ńkọ́? Wọ́n ti kú ní bàbá àti ìyá mọ́. Nígbà tó ṣe tán ní secondary school, ṣé o tún fọ́dà sí àbí o fọ́dà sí? Kí ló wá ṣe nígbà tí o ṣe tán ní secondary school? Ṣé o ṣe tán ní secondary school ṣá? Iṣẹ́ tí mo kọ́ bẹ́ẹ̀ ni. Ok. Màá mi sá lọ ní iṣẹ́ tí mo kọ́. Ok. Òun náà dẹ̀ ni mo ṣe báyìí. Òun náà ló ṣe. Ọdún wo ló ti kọ́ bábísà lò? Ká ní mo kú lọ́dọ̀ ọ̀gá mi ní 2010. Mo ṣe tán lọ́dọ̀ ọ̀gá mi. Ló ṣe tán? 2011 bẹ́ẹ̀ ni sá 2010 to 2011. Ló ṣe tán? Bẹ́ẹ̀ ni. Tó wá ti dá wà fún ara ẹ̀. Ṣé lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti ṣe tán ló ti ṣe freedom tó ti dá wà? Kí tó dá wà. Títóbi àbí 2016, 17 Kó tó ṣí ṣọ́ọ̀bù fún ara ẹ̀. bẹ́ẹ̀ Kó tó gádà owó láti ṣí ṣọ́ọ̀bù. Láti ìgbà wo ni màmá àti ìyá ẹ̀ ti kú? wọ́n ní ti kú kí tó ṣe tán secondary school ara o. Bọ̀dádé mi náà ti kún sí láti máa lọ bí i 8-9 years. Ok. Gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí
tí a gbọ́ pé wọ́n ní ọmọọṣẹ́ ẹ̀ ni wọ́n pa báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gangan àti pé báwo ló ṣe mọ ọ̀gbẹ́ni Ifá tó ṣe Ifá tó pa ọmọọṣẹ́ yìí báwo ló ṣe mọ̀ báwo lẹ ṣe mọ̀ra kó ṣàlàyé àti pé báwo ni ọmọọṣẹ́ yẹn ti wà lọ́dọ̀ ẹ̀. ọlọ́mọ ẹ̀ka gbogbo ẹjọ́ lọ sọ fún yẹn síwájú ọmọ ẹ bẹ̀rẹ̀ ṣe lọ́dọ̀ mi ní 2021. 2021. Ma interrupt. Okay. But all of the sudden, they were school. The period, I'm okay lockdown no lockdown no wa no catch to war school. So I buy me to was shop me. To be the question I wa padà ní ọdún bí a bí inú oṣù kẹwàá oṣù kẹwàá ló wá sí shop. So gbà tó wá sí shop ní oṣù kẹwàá ọjọ́ ọmọ tí mo fẹ́ràn kò sọ ọmọ tí mo lè sọ pé mo kọ́ iṣẹ́ tó lè nù wò la mo fẹ́ràn ẹ̀ mo lè jẹ́ dàbí jẹ́ pé mo máa ń tẹ̀lé láti gbé ẹni tó bá sùn mọ́ tí mo sì sọ pé mo lè fọ́ sọ́yà ní Abẹ́òkúta ẹ̀ pé mi ná ọmọọṣẹ́ àti nítorí àmì sẹ́wọ̀n tí mi dẹ̀ mú kó lè kún nínú but lọ́mọ ẹ̀ka ṣe é mú nímọ̀ inú àfa ogun kọ́sítọ́mà mi ni wọ́n kọ́sítọ́mà kejì mi náà ni wọ́n èmi gan ní mọ ìkejì mi ká ọ̀rẹ́ mi náà ń ṣe bàtà ó dẹ̀ fi ń bá wa ṣe I know their wife àfa ẹ̀ ọmọ ọmọ wá sí ṣọ́ọ̀ mi ọmọ bá mi ṣeré dáadáa ọmọ mi I treat them like a brother. Nǹkan tó ṣẹlẹ̀ gangan tó bí di ọ̀rọ̀ yóò ju pé nígbà tó wọ́n dé ní inú oṣù kẹwàá ẹ̀ bí àbí second week tó dé kò sẹ́ni tó gbọ́n tán but ẹ̀kọ́ nílé ayé iṣẹ́ ẹ̀kọ́ ó bá ti àwọn ọlọ́ṣun wọ́n jáde tó máa ń lò lẹ̀kẹ́ sábà mi sọ mo ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn méjì náà lọ́wọ́ pẹ̀lú wọ́n ṣàṣàdúrà ń ta gbogbo ànádẹ̀ làwọn nǹkan tó ń jẹ́jẹ́ ṣe wọ́n jáde lọ fún wọn ní owó ọmọ yẹn náà wá jáde lọ fún lówó àwọn padà wọlé so lọ́wọ́ fi ní tálọ̀gà mo ní mi má bínú pé ọmọ yìí o ní kó ṣọ́ra pẹ̀lú wíìtì ó máa rìn ó dẹ̀ ṣọ́ra fọ́ rẹ̀ pé kí n bẹ̀rẹ̀ kó lọ bọ òògùn tó bá dẹ̀ rí sára ṣe pé kó ra iyọ̀ kó ṣàdúrà sí náà kó wà fún àwọn èèyàn but mí kókó yẹn gan ni òwò ọ̀dà kò sí wàhálà ìwọ náà ti gbọ́ kò dẹ̀ ṣe ọmọdé ti gbọ́ kó sọ fún mọ́mí ẹ̀ ń gbà tó dé lára láàrin èkó mọ́mí òun sọ fún mi òun sọ fún adé òun ọ̀dà kò sí wàhálà ó ti ń lọ bí àbí 3 weeks ní shop nígbà ó ṣáàdì ọ̀lẹ́jọ́ ẹ̀ àfáà ẹ̀ dé ọ̀dọ́ ayétàwá gbogbo alámọ̀ pé àfáà lọ́wọ́ most wọn ti ń yíwọ́ padà àwọn wòlíì náà yíwọ́ padà but ọlọ́run nìkan lórí mi tó wáyé pé mo ní nǹkan àbí nǹkan ní kọ́ pẹ̀lú àfáà yẹn yàtọ̀ sí iṣẹ́ business tàjọ ń ṣe kàn wọ́n wá fún mi mo máa ń kàn wọ́n lọ sílé wọn gan ní my sis ìyàwó máa wá sọ́dọ̀ mi tó máa bá wa ṣeré 24 hours àjọ mọ́ra dáadáa I can't think she can do such a mean theory o káwọn yìí dé ń jẹ́ ọmọ ìwà kọ̀ọ̀kan ọ̀gá tí a jẹ́ kí n ṣe kíní ní ọ̀dọ̀ àfa mi kò ṣe lọ́dọ̀ àfa wọn tí mo lọ́dọ̀ àfa yìí ní àṣẹ mo sọ pé àfa mi wọn kọ́dẹ̀ ṣe yálà bí tọ́ni wọn ló gùn lé àwọn yìí bá wọn sọ ojú ẹ̀ ń bí náà nígbà ẹ̀sà ọmọ yìí bá kásá bá òde òkè ẹni tí ń jẹ́ kó wọn délé pé ẹ̀ka wálé ni kó wọn lè bá wò ṣáà ní pé mo ti gbọ́
so àwa lọlé ẹ̀yin náà ti sọ fún mi pé ẹni tó sọ fún mi sọ pé ẹdìyẹ ni kò fi bọ ògún yẹn ni mo ti gbọ́ so àwa lọ báyìí lọ sọ́dọ̀ wọn nígbà tó dé wọlé mo wá ṣàlàyé wọn wá ní a lè ṣe mọ́lẹ̀ pé kí n jẹ́ kó dá àwọn làwọn kò sí wàhálà ǹjẹ́ ọ̀rẹ́ mi yìí tó bá máa jọ ń lọ sọ́dọ̀ wọn a máa ń lọ tó bá níbi ọ̀fẹ́ wọn mi ṣe àbí tó bá fẹ́ wá gẹ̀rù màá wá lè lo 2 hours sọ́dọ̀ 3 hours bẹ́ẹ̀ likewise wọn àti àwọn ìdẹ̀bí mú lọ láàárọ̀ ọjọ́ kejì gbogbo ìta ló ń bẹ̀ àlò kọjá ànáwà àwọlé gan iwájú tàbí ògùn yẹn ká tó débẹ̀ ọtí gbé ṣíà síbẹ̀ àpọ̀dẹ̀ jókòó wọ́n dẹ̀ mẹ̀dí àtìyàwó wọn àtàwọn ọmọ wọn àlẹ́jọ́ jókòó bá jọ ń wò bá wọ́n dẹ̀ mẹ̀dí ẹ̀ wọ́n dẹ̀ ṣàdúrà sí wọ́n dẹ̀ gbọ́n wọ́n dẹ̀ pa síbi ògùn yẹn wọ́n dẹ̀ ní àdẹ̀sánwó ìpàbí àsanwó ìpàbí nígbà tó dẹ̀ ṣetán ni wọ́n ṣàdúrà wọ ọ̀gá ẹ̀ náà ṣàdúrà fún ìyàwó wọn náà ọ̀rẹ́ mi ló dẹ̀ ṣàdúrà fún ìyàwó wọn náà ló wá ṣàdúrà last ó ṣàdúrà last àṣà mọ̀mọ́ yẹn fún ìyàwó 500 náà fún ọmọ 500 wà náà fún ìyàwó 500 ẹ̀ṣẹ̀ rẹ̀ níyàlé o a ṣe jù lọ instantly ló wọn náà wà dẹ̀ kú ẹ̀ padà wọ́n ṣọ́ọ̀bù a week yẹn nígbà tó máa di second week it was towards weekend àkúnọ̀gà wọ́n ti ń prepare school wọn lẹ̀ wọ́n lè máa resume ó sì lè tó ní wọn ọ̀rọ̀ ní òun ṣàfẹ́wà owó pé bá mọ́ mọ́ ṣiṣẹ́ díẹ̀ fún lè bèèrè ìwọ́n tó sọ pàwọ̀ ẹ̀wọ̀ blend tó ìtì mọ̀ iṣẹ́ dáadáa mo yẹ kó mọ̀ wá ṣọ́ọ̀bù lẹ́kùn ọ̀dà kò sí wàhálà mo lè fi ọ̀rọ̀ skul ẹ̀ fi dí ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀ lọ́wọ́ àdájọ́ sọ́wọ́ dẹ̀ lọ wọ́n ẹ̀ lọ ní throughout last 2 months kò wá sí ṣọ́ọ̀bù rárá àbúrò kò wá ṣọ́ọ̀bù rárá throughout last month so nínú last month yẹn náà ní dáàdi ẹ̀ wá sọ́dọ̀ mi ó ti ń tó bí i 3 weeks gan going to 4 weeks tó ti wá ṣọ́ọ̀bù dáàdi ẹ̀ wá bá mi pé ọ̀gá ó dé nìkan bí i tó 10 percent ṣọ́ọ̀bù dáàdi kọ́ di ẹ̀yìn láyé rẹ̀ kí ló ṣẹlẹ̀ wá ní ṣé ní ọmọ rẹ̀ wá bí ń jẹ́ kó ìpadà sí school ń kó ìpadà sí school pé èmi náà ló fẹ́ padà ó wá náà fẹ́ ṣe fóònù wọn ní òkè léwu níbi yẹ́dẹ̀ sọ pé wọ́n pè tán wọ ènìyàn òkè léwu látàrọ láì lọ àbí láì lè kó ọ̀wọ́ ní ṣọ́ọ̀bù lọ́mọ fóònù ìdẹ́kọ̀ ìrọ̀lẹ́ wọn tó máa wọ̀ pé kàtà ẹ̀ ló mọ́jú náà máa pè ló mọ́jú ọjà tra ẹ̀ kò lọ mo pè níjọ́ kejì kò lọ mo pè níjọ́ kẹta mo mú èpè náà mo pè dáadé wọn sọ wọn pé mo ń pè wọn náà ń pè dà láti kọ́ bí òun nǹkan rẹ̀ máìndì mi ò lọ sí pé nǹkan ta lọ ṣe ìgbà tí oúnjẹ ọmọ tó ń rìn bẹ́ẹ̀ tí wọ́n àti àfọ́ọ̀dẹ̀ ní kíní papọ̀ lójú mi bá sọ pé bóyá pé wọ́n ti jọ ní nǹkan bóyá wá fẹ́ padà lọ mi ti ẹ̀ trust ẹ̀ mi ò dé bẹ́ẹ̀ rà torí kò ń ṣọmọ bẹ́ẹ̀ àfáà náà ti wá gẹun lọ́wọ́ mi bí ẹ̀ẹ̀mejì wọ́n ti wá gẹun tọ́sọ́ ń gbà wọ́n béèrè ẹ̀ mọ́ra ó ti padà sí school òkè pé wọ́n ti gbọ́ pé ó tó bí àbí 2 weeks náà tí ó ti wá sí ṣọ́ọ̀bù tó ń lọ bí àbí 3 weeks 4 weeks mo ṣáà mo ti sọ fún àfáà náà kà àfáà wọn náà ń wọ́ ọmọ yín lé o náà ń wà kẹ́ kí ìjọ tí incident jáde ẹ̀ pé mi gangan jáde ẹ̀ wá bá mi ṣọ́ọ̀bù ìgbín ẹ̀ gangan mo mú fóònù lójú máa rìn lé ní ọkọ̀ pàfà rẹ̀ hello sir báyìí kásà báyìí káwòdì ọmọọṣẹ́ mi tí mo ń wá bọ́ọ̀gù gbà ẹ̀ ọ́ ní bẹ́ẹ̀ nígbà wọ́n máa náà ń wá nílé wọ́n náà ń wá nílé kóyà ṣé kò padà sí skúlù wọ́n ní wọ́n jẹ́ bó sọ fún mi kó ti padà rí nǹkan tèmi náà ní kò dáàdì ẹ̀ ṣe dé lónìí wọ́n ní kò padà pé èmi náà ni ó máa padà dà pé ṣókùnrin ìmọ̀ náà kò ń ṣe ọmọ tó ń rìn bẹ́ẹ̀ o ọlọ́run jẹ náà ọmọọṣẹ́ mi mú tó ọ̀sẹ̀ lọ́mọ tó ń rìn ní ẹmọ tó ṣẹlẹ̀ ilẹ̀ ti ṣú ẹ bá mi béèrè lọ́wọ́ pẹ̀lẹ́ bó lọmọ yẹn wà ẹ̀dá pa fún anira tó bá kí n tó ìtì ẹ nílẹ̀ ti ṣùgbọ́n máa ṣe fún mi wọ́n dẹ̀ pọ̀ padà ká ọmọ yẹn wà ó bí kò sí mọ̀ tó ṣe ó fà mí tó ọ̀dà ẹ̀ ṣe sá láti mọ̀ pé dáàdi ẹ̀jọ́ kí mo ṣe láì wá dáàdi ọmọ yẹn náà jáde wọn jáde kan obìnrin sọ ní ó sì wà pé kò sí lọ síbi àwọn níbi tí wọn náà lọ́nà bọ́ ṣe sọ fún wọn nìyẹn ọ̀rẹ́ dẹ̀ fún lọ 2 weeks 3 weeks 4 weeks tàbí 1 month yìí bọ̀ tó ti kún ṣọ́ọ̀bù ṣá tí ó ti wá ṣọ́ọ̀bù almost 4 weeks ní ìfúwá ṣọ́ọ̀bù
so mi mọ anything bóyá ó ti padà lọ sọ́dọ̀ àfa ò sọ fún mi èmi náà mọ̀ yàtọ̀ sí pé mo mọ̀ pé mo máa ń pè gbogbo bóyá kó ń ṣọ́ọ̀bù yẹn pé báwo ni òkìní kan ọ̀gá mo wà ókè nǹkan tó ń ṣe o pẹ̀lú lórí ẹbí o mo máa ń bá a sọ̀rọ̀ òun nìkan náà kan máa ń pè most gbogbo àwọn tó wà ní school àwọn tó sì wà ní school lọ́wọ́ mi mọ ìwà láti máa wọ bí abí mẹ́rin but mo dẹ́ pé wọn kájọ sọ̀rọ̀ tán mo ṣáà ń pè mo ń pè dáadé ẹ̀ tó fi dé péjọ kan tí kọ́sítọ́mà kan wá gẹ̀ wọn lọ́dọ̀ mi jọ Sunday kan níbi àbí 2 weeks ago gan ni mo ṣáà ń sọ̀rọ̀ ọmọ yẹn náà ọmọ yẹn ń dá sí ìwé ẹ̀gà ó ti ọmọ mi náà tí ì rí ọmọ yẹn ń so sí mi lẹ́nu ń buyọ̀ sí i kọ́sítọ́mà mi yẹn jọ mi pé kí n má wọ̀ọ́yì kí n yẹ kó fún mi nọ́mbà wòlíì kan pàlẹ́ríà ni ẹ̀lẹ́ríà yóò gbọ́ ọ̀ṣà ìjọba ẹ̀jọ́ ẹ̀wé ìdíjọ́ kejì mo ṣàmú nọ́mbà yẹn wá fún mi yóò gbọ́n mo sọ fún ọ̀rẹ́ mi náà ká láti fún ọ̀rẹ́ òun lánàá ní kí n pè ẹni yòó pé wòlíì ni wọn kí n bá débẹ̀ kí n bá lè lóyà ó kì í ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn mo ṣàpè nọ́mbà yẹn lọ wọn ni èmi látọ̀dọ̀ kọ́sítọ́mà kan tó sọ pé máa pe òun pé ọmọ mi wọ́ ọmọọṣẹ́ mi kájí ìṣàdá mi lọ pé ṣé mi lò bí ẹ̀ mo ní mi ṣe òbí ẹ̀ kí mò ń kó impact ọ̀gá ni wọ́n tí mo lè fún ọmọ mi ẹni nọ́mbà wọn ní bẹ́ẹ̀ kẹsẹ̀ gbogbo ọ̀kadà mi àtọ̀rẹ́ mi lọ sí ṣọ́ọ̀bù mọ́ mi ní ìbá mọ́ mi àwọn gbọ́n àgbélé mo ti ń pe nọ́mbà dáàdì méjì kò lọ kí lọ́wọ́ fẹ́ ṣe báyìí ó dà ẹ fún mi ní nọ́mbà mọ́ mi kò pé náà mọ́ mi àbúrò wọn ló gbé ọkùnrin ta ló sọ ọ̀gá kọ́dù mi ṣé ó sọ báyìí tó yẹ mo yẹ wá sí ṣọ́ọ̀bù mi wá náà lánàá ìdúrádúrà bí mo send nọ́mbà yẹn mo ṣá send nọ́mbà yẹn sí wọn mo lọ sí ṣọ́ọ̀bù padà ní àtọ̀rẹ́ mi yìí náà ni lọ sí ṣọ́ọ̀bù padà ó dẹ̀ di ìrọ̀lẹ́ mú ìgbé nọ́mbà dáadé ẹni bóyá lọ ni láti mo ti ń try nọ́mbà ọ̀nà ibi tí wọ́n wà yẹn ìjẹ́ nẹ́tíwọ̀kì ọ̀gá àwọn kan báyìí lè dùn ọ̀gbìn ẹnìkan tó wá sọ́dọ̀ mi lẹ́yìn ibi tí mi náà lọ mo bèrè sí pé wọ́n náà wà pé wòlíì lẹ́nu yẹn tọ́mọ pé ká ṣe péyà ẹ̀sọ́ fún mi pé kó máa ṣe péyà ní alẹ́ ìkẹyìn náà pé wọ́n ní kẹ́kẹ́ wọn gbọ̀ngàn àti bàbá láti ya ọmọ ni wọ́n ti gbọ́ pé mo ṣe pé wọ́n ti sọ fún wọn náà pé mo ti sẹ́ǹdì nọ́mbà kan sí wọn ní eré mọ́jú bẹ́ẹ̀ lọ àtọ̀sí pé bí àkìnkàn dá nọ́mbà dáàdì ẹ̀ àtọ̀fí alẹ́ àná iwájú ṣọ́ọ̀bù náà mo wà tí mo jókòó báyìí náà yàn jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ ìmọ́tò dẹ́ fi páàkì mi ò sáré kúrò mi fún wa mi ìdílé ńgbà tí mi lẹ́bọ lẹ́rù lẹ́bi ní ṣébi lamed mo ní bẹ́ẹ̀ ni dẹ́ fi mú mi wọ́n dẹ́ mú mi ní mi wọ́n mọ́tò ẹ̀dúró ẹ lè mú ikú bí kí n má sọ fún àwọn èèyàn mo ṣáà pa ẹ̀yìn yẹn gbà mí wọ́n mú mi lọ mi mọ́ bí tí ṣe wá wọn yàn ṣáà dìde pa kí ló ṣe lọ ṣáà sọ fún pé láti lè rẹ̀ wọ́n wọ́n iṣẹ́ ni mọ́tò lọ́kọ̀ mi ṣó mọ́ ẹni àfọ ọgbọ́n kí ló ṣẹlẹ̀ ṣé o mọ̀ mo ní mo mọ̀ wọ́n òun ló pọ̀ ọmọọṣẹ́ mi ṣé ọmọọṣẹ́ mi ti kú ni after all mo ṣì ní kẹ́ bá mi bẹ̀rẹ̀ sàlẹ́sì bí ẹ̀mí ìṣẹ́ mẹ́ta nítorí ọmọ ìbára tó bá jẹ́ kó gba nǹkan tá a máa ṣe gan kà á ṣe mo dẹ̀ ń sọ fún yín náà pé mo pọ̀ wọn wòlíì kan náà wọn náà bá mi fi sínú àdúrà ẹ̀mí fúnra mi mo fi ń yan sàkà tí n bá fẹ́ fún ní báyà lóògbà tí máa sọ ọ́ sí lówó pé ọmọ aláàánú mi lọmọ nínú ọmọ tí mo ń kọ́ ṣe ọmọ aláàánú mi tí kéèyàn like ọmọ àbí kéèyàn trust ẹ̀ bí a kọ́ ṣe nǹkan gan ṣọ́ọ̀bù ní báwọn síbẹ̀ gbogbo aládàmọ̀ ọmọṣẹ́ ó máa play náà rẹ̀ èmi fúnra mi gan náà ọ̀rọ̀ tájọ́ ń sọ tó fi sọ́kùn fẹ́ padà sí school gan mo ń bẹ lọ́hùn kí ọmọ yẹn jáde ó ṣetán nítorí pé tí ìwé ẹ̀ bá ṣetán ògo ìdílé wọn ni ògo náà dẹ̀ ló jẹ́ fèmí náà torí mo ti rí inú ẹ̀ torí pé òdìgbà tí wọn bá bọ̀ mo sọ̀rọ̀ kọ́mọ tó understand àbúkẹ́ mọ̀ pé ọmọ yìí ẹsẹ̀ tó ń gbé is a good way lè gbága lẹ́jọ́ ìlàdí ẹ̀ wá sọ́dọ̀ mi yẹn ó ṣe mistake gan tó wá bí ọ̀rẹ́ lọ́wọ́ mi ìjọ ẹlẹ́jọ́ ló yẹ kí n sọ̀rọ̀ dáàdì kọ́ di ọ̀yàn kan sí o bá ti ṣe sàárà ẹ̀ ń ṣọ́ kí nǹkan sọ fún wọn bẹ́ẹ̀ lásán yàrá mi bàbá yìí wà láti mọ̀ yìí ní ìwé iléèwé wọn yìí bọ́ mi ò sọ fún wọn ọmọ òkà nígbà tá a ṣe nǹkan kọ̀ọ̀kan tí mo bẹ̀ ní ìkọ̀kan ní kọ̀ọ̀kan sí dáadé ṣáà ẹ̀ka kún fún àdúrà wẹ́ máa ronú àná yìí wà láà ọmọ wo ní sọ ní
ọmọ tá à ń sọ yìí náà ìtọ́wọ̀ yẹn Come on, you don't mi ì mọ iye ìjẹ. It's alright. I think we're good. Kí lorúkọ ẹlẹ́kọ̀ọ́ sí? Akim Usman. Àwọn aṣọ àti bàtà ọmọ yìí nígbà tí ó pa tó bolóko sí. Àwọn aṣọ yẹn tí bá ti àdáná sùn. Ẹ dáná sun àwọn aṣọ yẹn. Bàtà ńkọ́? Bàtà ó sún dànù ní mi lè sọ pé báyìí. Ló sọ sí. Àìbọ̀ ṣe díẹ̀ náà ti rí bàtà yẹn náà. Alákọ̀ọ́kọ́ yẹn dúró sí tòsí. Ó dó sí tòsí. O fẹ́ kí anybody mọ̀ pé ọ̀dọ̀ ẹni iṣẹ́ yẹn ti wá. Ẹni tó jẹ́ ọ̀gá fún Quadri yẹn. Àwọn iṣẹ́ wo ló ti mú wá sọ́dọ̀ àwọn èèyàn wo ló ti mú wá sọ́dọ̀ ẹ̀? Nínú ìgbó ìwà. Ó dẹ̀ mú Quadri àtọmọṣẹ́ kan náà wá. Ẹ̀dá tún ni. Wọ́n ní mẹ́ta yẹn sí mẹ́rin náà. Iṣẹ́ wo ló ṣe fáwọn yẹn? Iṣẹ́ aṣínà náà ni o. Ẹgbẹ́ dá sí jẹ́ aṣínà. Èèyàn máa ń lò. Àti ẹran yẹn náà ló fi ṣiṣẹ́ fáwọn yẹn náà má parọ́. Ara ọ̀ ènìyàn sí ní àṣejẹ ni. Ṣe bó ti máa ń gbá bá ọ̀gbẹ́ni yìí ṣe tó máa ń bá wá orí èèyàn tó bí wọ́n lò fún lákàntì owó ló máa ń sọ ìsọ̀rọ̀ṣọ̀ bó ṣe máa ṣe aṣínà àṣẹ gbogbo ẹ̀ fún. Èyí tó ń sọ yẹn sọkúsọ ni. Èyí tó bá nílé lákàntì kò sọ síta. Èyí tó bá nílé lákàntì kò sọ síta. Èyí tó ní ìgbìmọ̀ fún òun ní àkáǹtì. Ọlọ́sìn àwọn babaláwo ni. Ó ṣe máa sọ pé èmi ò mọ̀ fún òun ní nígbà tó dẹ̀ máa sọ inú Facebook. Inú Facebook àwọn ọmọ àbáláyé àbí kìnìún kan ọ̀hún máa ń rí nínú sọ wọn ètò ìsàn yẹn ló ṣe nínú àkáǹtì tí mo lò àti kọ sọ èyí jẹ́ ní ẹ̀. Okay. Good English. How long have you been into this Babalawo work? Since 2020. And how often do you involve in this kind of ritual killings? I have not done it before. Speak louder, please. I have not done it before. So you're saying this is the first time that you'll be doing Yes. this? And how many people have you killed here? I have not killed anybody yet. So who killed somebody here? Yes, if I do. So what you have done so far and everything that we've seen here, what's your own defense? I don't understand, sir. What do you have to say about everything that is happening here? Okay. I pray God should forgive me. God should forgive me. And if God give me an opportunity not to do this again, I won't repeat this anymore. Fine, other question. Any questions? Yeah, good. Tell us your name. Bíọ́lá lórúkọ mi. Biola what? Usman. Biola Osman. Má ṣe ẹ̀lẹ́. Ṣé ẹ mọ̀ ń pa gbogbo nǹkan tó kọ yín ṣe yìí? Mi mọ̀ ń pẹ́ sá. Mi mọ̀ ń pa ẹ́. Bàbá ọlọ́pàá béèrè lọ́wọ́ yín pé bí gbogbo àdúgbò ṣe ń rùn yìí, ṣe máa ní pé ẹ mọ̀ ń pé nǹkan kan rùn ládùúgbò. Mi mọ̀ ń pẹ́ sá, mi máa ń gbóòórùn, mi gbóòórùn kankan. Ṣé tí mo bá gbóòórùn ní ṣé mi ti ní pariwo fáyé ni mi gbóòórùn kankan. Ẹbí lérè bó ṣe máa ń ṣe. Ṣé nǹkan tó bá lọ́wọ́ ọkọ yín ṣé nǹkan tó dáa ni? Kì í ṣe nǹkan tó dáa, kò dáa. Kò dáa, mi bá lọ́wọ́ sí i, mi mọ̀ sí i. Ṣé wàá fẹ́ kí àwọn ìjọba àtàwọn ọlọ́pàá kọ́ ṣe báyìí? Ìdájọ́ tó bá tọ́ nìkan ṣe fún ọ, ṣùgbọ́n mi ò mọ̀ sí i. Mi mọ̀ kọ́kọ́ ń pa ẹ́. Mi mọ̀ kọ́kọ́ ń pa ẹ́. Iṣẹ́ kí lọ́kọ yín ṣe kankan? Iṣẹ́ fóònù ló ń tà ńgbà tèmi fẹ́. Fóònù ló ń tà. So fóònù yẹn ló fi kọ́ gbogbo ilé yẹn. Irọ́ iye fóònù ló fi kọ́ ilé. Ìgbà tí ó ń ṣiṣẹ́ babaláwo yìí ló ṣe kọ́ àwọn ilé tó kọ́. Láàárín ìgbà mélòó sí ìgbà mélòó ni wọ́n fi kọ́ ilé? Ó lọ bí ọdún 5. Ọmọ ògbólẹ̀ yín. Ọmọ Ọ̀ṣun ni mí. Mi mọ̀ yẹn kankan bí. Èyí tó ọmọ ọdún mélòó wà? 43. 43. Ọmọ mélòó la sì bí báyìí? Méjì ni mo bí fún. Bàbá kàrí ta ni? Bàbá kàrí ta ni? Èmi kọ́ ni mo bí Mubaraki. Ìyàwó ẹ̀ tó bí Mubaraki fún wa tó bí mo bí Mubaraki fún. Iṣẹ́ mi nìkan ló fẹ́. Okay, we are good. And of Ogun State to the entire citizens and residents of the state.
generally crime rate is always very high during ember months. That is why police too will always increase our visibility patrols and everything to contain the crime trend. I appeal to all residents of the state is to always watch their back and be mindful and suspicious of any abnormal movement within and around them. And additionally, they should always put their children, their parents, their friends in the know of wherever they intend to go or which person they are associating with. Above all, you should avoid night movement and relationship on the phones, on the online relationship. Oftentimes it portends a lot of danger. We should all be wary of it. So what will be the response of the police? What are they doing, or what will be in plan for the police force as to cope this incident? It is going to be more of advocacy, because this now is something that is normally done in the corner. Imagine this kind of location, very lonely, especially in the outskirts. Something like this happens, it will, if not for the fact that we are sure that something is wrong somewhere from the story of the victim's parents, and by God's grace, with support of God and the concerted effort of the command, we are able to get to this. But he's going to talk because at least he had admitted selling 2 other heirs to somebody previously. So the matter is just starting. You get to the root. Thank you very much, sir. Thank you, sir. In the very gruesome scene of, I don't know what to call it, but what's your reaction to what you've seen so far? It's a clear case of mass inhumanity to man. A barbaric and a callous situation. What happened was on the 8th of November, we received a report of missing person. One Akim Salami claimed that his son, one called this Salami, 18 years of age, left their residence and has since not returned. The matter was handed over to our anti-courtesan or to the command's anti-kidnapping team, who on technical intelligence recovered the phone of the missing person. Further analysis of the phone took us to this place, which happens to be the residence office of the principal, Kim Salami. He claimed, he admitted inviting the missing person to his office on the said date, in connivance with one Niyi Ifado. They both hit the missing person with some objects, thereafter slaughtered and dismembered his body. The head and the 2 wrists was sold to his partner, Niyi Ifado, for the sum of 100,000. He was using some other parts, and the remaining is buried in the shallow grave that he just covered. This is a very disturbing situation, and we have been recording cases of missing persons, and I think we need to do more on this, because the truth is that it's a mere falla, it's a fabu that somebody can make money out of human parts, but they don't seem to know. They go on with this delusion and just waste innocent lives. The investigation is ongoing. We'll get to the root of the matter, and as we progress, we'll always keep you informed. During the end of the year, November, December, when
lower and support like low dry air. The dry air belongs to who? Where did it go? There's one Babalawo that used to bring it. Which is It's called Ifeanyi. knives and the cutlass. Yes, Okay. you were finally Fado, a friend of mine, have told me he needs the head. You have He needs a head heard of. dead somebody. Okay. Okay, so on my way up, so that very day, they are fighting at the community, all because of cows. So I was unable to stay in the office. So on my way back, me, meaning Ifado, has beat him a jam. Does it mean you left him here with me? Yes. No, Ni met him in my Okay, office. you left him here. Yes. You went out to inform me that he's here. Yes. So what now happened? He now came here. Yes. That Lee came here and killed him. So Killed him with what? with he first jammed him with Oruka. Okay. So after now killed him. How did you kill him? So I wasn't there then, sir. So because I was at the community fighting for my cows. Listen. Yes, at this stage, what agree with is for you to let us know the graphic picture of what happened. This is your office. You called him. He came here. Yes. You invited me. Yes. To meet him here. Yes. Because it's not all, it cannot be easy for one person to slaughter and dismember human body. He beats him a jams. Okay. He beats him a jams, which is called the Oruka. So that is when he has an opportunity to work on him. So he later killed him. He's in the office now. He later killed him. So that is when I came. So I called his number severally. Call those person's number. Ni. It's called You didn't wait for him here. Yes. After killing him, you didn't wait. I'm still waiting for him because I don't know he has done so. Okay, where were you when you were waiting for I'm him? in the community. Okay. I'm in the community fighting for cows. They were eating. Again, Yes, is sir. cow more important than the human body that you want to deal with? Okay. Where are the parts now? Where do you keep the parts? Okay. He took the head and For free. No, he gave me money. He paid you. Yes. How much did he pay you? 100,000 Head and which other part? and hand. The hands. Yes. For 100,000. Yes, sir. Where are the other parts? The other part is at the back. Can you lead us there? Yes, sir. Okay. òun lẹ wò yìí o òun lẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí ṣe rí ohun tí owó máa dálẹ̀ pàápàá ní pàtó apá owó fúnra ò ní kà ìwọ ìyàwó tó mọṣẹ́ tọkọ ẹ̀ ń ṣe tó wá rò wípé ọkọ ẹ̀ mú wálé ó ń kó wálé ẹjọ́ ń ná ìjọ tó ọlọ́pàá bá tẹ̀yìn ẹ̀ jẹ́ sun ẹ̀wọ̀n náà ni. oríṣiríṣi bẹ́ẹ̀ ló sì wà ńlẹ̀ o ká ṣe máa ṣe mú wá fún yín àjọ máa yànnàná ẹ̀ ní. kọ́mẹ̀ntì yín ni mo fẹ́ gbọ́. jọ̀ọ́ tó bá rìn máa wọ ẹ̀yìn máa wọ ẹ̀gbẹ́ máa wọ wájú ìwọ ọmọléèwé tí màmá ẹ fi sí ilé ẹ̀kọ́ kó bá lè ṣoríire ó tún wá fi ẹ́ sínú ilé ìkọ́ṣẹ́ láti lè tètè jẹ́yàn láti lè tètè dé òkè kí ìrìn ọjọ́ ẹ̀ bá lè yá sí rere tó wá rò pé iṣẹ́ yahoo iṣẹ́ tó kàn bẹ́ẹ̀ ṣe máa lò ìgbàdí díẹ̀díẹ̀ náà nu ẹ̀yin màmá ẹ̀yin ni mo rí bá wí o ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa ẹ jẹ́ ká dìgbà máa wo
handset tí ń bẹ ohun ìléwọ́ tí ń bẹ lọ́wọ́ wọn yẹn ẹ̀rọ fóònù ẹ jẹ́ kí a máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá mọ owó ẹ̀ ẹ jẹ́ ká fún àwọn ẹ̀gbọ́n àdúgbò tá a mọ̀ pé àwọn náà wọ́n fẹ́ máa ṣe irú kan báyìí ẹ jẹ́ ká bẹ̀ wọ́n ó ní bá ṣe máa ń mórí wọn wálẹ̀ jọ bá mi yẹ ohun tí ń bẹ nínú ìpò ọmọ mi mo fẹ́ yẹ̀ wò. ohun tí owó máa dà láyé apá owó fúnra ò ní ká mo fẹ́ tètè dókè ẹ wò ó babaláwo yìí ti kọ́ lóríṣiríṣi o kókó tó bá lùgbàdì títí ẹ̀ àmọ́ ẹ̀mí ọmọ tó ti pa ń kọ́ ṣìyẹn lè jí nípa tó sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ̀yin bàbá ẹ̀yin màmá mo sì tún bẹ̀ yín náà ni mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ jẹ́ ká máa yẹ ohun ìgbà ọmọ wa wò ẹ jẹ́ ká dígbà máa yẹ̀ wọ́n wò ní skul. èmi náà ti ṣe student rí mo dẹ̀ sì ń ṣe é lọ. ẹ jẹ́ kí a máa yẹ ohun tí ń bẹ lọ́wọ́ wọn wò. ọ̀rẹ́ mi sọ èmi náà fẹ́ sọ táwọn ọmọdé wa ń ṣe yìí táwọn ọmọ wa ń ṣe yìí àwọn ọmọ akọ nìkan ló máa ń ṣu sára o kó má bàa jẹ́ pé àwọn ará wa fún apápá safe á padà ṣu sára ẹ jẹ́ kí a máa yẹ̀ wọ́n wò. mo rọ̀ ọ́ ìṣẹ̀lẹ̀ nílùú Abẹ́òkúta ẹgbẹ́ ohun tó ga ọlọ́pàá yẹn sọ. babaláwo yìí ti kó ọ̀rẹ́ rẹ̀ sí yọ́bọ́yọ́bọ́ ẹ̀rí bá ti ń béèrè pé tí ìbá ṣe pé ìwọ náà ti ń ṣiṣẹ́ pẹ̀lú babaláwo yìí ó ṣe máa mú lọ́wọ́ wípé kó wá lọ bọ Ògún àmọ́ fẹ́ bọ Ògún ó èso fáwọn ìyá rẹ̀ pé kó lọ bọ Ògún ọmọ yín kó fẹ́ bọ Ògún o wọ́n jíṣẹ́ fún ọmọ yín o Ògún bíbọ kì í ṣèwọ òun ojú wá òun lójú rí irú ẹ̀ ó pọ̀ gan nígboro àwọn irúfẹ́ nǹkan yìí ó sì wà bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọmọ èmi wọ́n ní lọ́kàn wípé àwọn ṣe fẹ́ lọ bá babaláwo kan tó sì máa ràn wọ́n lọ́wọ́ ní nǹkan tẹ̀yìn òbí wọn tí ẹ ò mọ̀ àfá ìkà wà wòlíì ìkà wà babaláwo ìkà sì ti wà pẹ̀lú bẹ́ẹ̀ náà ni ará àwọn ti rere náà tó wà lára ọ̀tọ̀ àmọ́ ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á táwọn ọmọ wa ń ṣe ẹ jẹ́ kí a máa mójútó ẹ jẹ́ kí a máa mójútó ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á táwọn ọmọ wa ń ṣe ẹ jẹ́ kí a máa mójútó ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí ò nílò Abẹ́òkúta ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní kíákíá ní kòpẹ́kòpẹ́ ní kíákíá tọ́ Olódùmarè á yọ́nú sí wa o èyí ni mo rò wípé kó má jẹ́ pé mi nìkan ṣo ní ìdáwó kí n fi tó yín létí Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn lórúkọ mi mo rọ̀ ọ́ bá mi subscribe sí share ẹ kó kárí ilé kó kárí oko share tọ́mọ aláìgbọràn tó o bá wí tí o gbọ́ share sì jẹ́ kó fojú rẹ̀ rí wípé tóun náà bá ti ṣerú kan báyìí o ohun tóun náà máa rí nígbà tó bá ti ṣerú kan báyìí òun rèé ẹ share ẹ tẹ notification bell irú ìgbà tí ètò bá ti jáde a lè máa rí wò lẹ́ẹ̀kan sí Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn lórúkọ mi tó ń jábọ̀ fún ìkànnì Lovers Arenas TV bá mi tẹ̀ sí máa wò ó lóòrèkóòrè ẹ ṣeun.